Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Ọlọ́fẹ́ àdìmúlà gbogbo Yorùbá náà. Ọlọ́fẹ́ àdìmúlà ọba bàbá Túndé Adéyẹyẹ. Ẹni tó ló àbá ń bá dé fún. Tó bá gorí oyè ẹ má sọ pọ́ ọmọdé ní gbogbo òkè àgbà. Kábíyèsí aláyé tó tó, ojú ẹ̀ lọ́wọ́ tó ní kọ́lá rí. Ọ̀pọ̀ igi ló ń bẹ nígbó, kí a tó fi ìdí ọmọ nígbẹ̀dú. Ọ̀pọ̀ ẹran ló. Ẹ bá mi ṣètọ́jú ọba Joseph ọ̀pọ̀ làwọn. Àtọ́ba Oníbáyé, ọkọ̀ lórí ìgbẹ́rí. Joseph. Ogunlọ́lá. Baba Favour, Baba Precious, Baba Desola. Bó ti mú kọ́ lé ẹ́, wọ́n rí ẹ báyìí ló kìkì lára ní Ọláníyì. Ọba Ọláníyì, Ọláníyì, Ọláníyì. Ọláníyì. Ọba Lúfẹ̀ẹ́, Ọba Lúfẹ̀ẹ́, Ọba Lúfẹ̀ẹ́. Ọláníyì, Ọláníyì, Ọláníyì. Ọláníyì, 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 Ọbalúfẹ̀ẹ́, ìdòwú ẹ̀dá ṣàwókò. Ọláníyì, lẹ́nu wọn nínú pàmò ro. Ọláníyì ló dá ẹ̀dọ́gbù. Ẹyẹ olóńgbò lórí kan méjì lórí ilé òun ti kún jọjọ. Àsìkò tí ó ló sọ fún ọ, wọ́n ti wájú mọ́ ló jẹ́. Onídùúró lórí káyé fìlà sórí kóòwò ẹsẹ̀. Ọba onídùúró lórí káyé fìlà sórí kóòwò ẹsẹ̀. Ẹnu wọn mẹ́fà, ẹnu wọn méje. Ìwọ̀n ò bẹ́lẹ́ ló dé kù ṣeré gbọ́. Ẹsẹ̀ tọ́jú ògbà ṣòrí Ẹniọlá. Ẹniọlá Fáyọ̀ṣe. Ẹniọlá Báṣọ̀run. Fáyọ̀ṣe. Ẹ̀jẹ̀ tó ní àdókò ṣòkú. Fáyọ̀ṣe Ẹniọlá. Àwọn ọmọ àwọnú. Lọ́sẹ̀ ní kọ́ bá ẹ̀ka yọ kọ̀ọ̀kan. Ẹ̀bá gbọ́ ìwò. Ara láti náà wà ó gbọ́dọ̀. Ọmọ ìmúlẹ̀ wá rárá. Ẹgbẹ́ mi ṣètọ́jú Báṣọ̀run Ẹniọlá Fáyọ̀ṣe. Ẹ ṣètọ́jú Prince Adétúnjí, ọkọ̀ Ògúnwùsì. Ẹgbẹ́ mi kọrin ọpẹ́ fẹ́niọlá Báṣọ̀run Fáyọ̀ṣe. Báṣọ̀run Ẹniọlá Fáyọ̀ṣe.
ṣe lórí kí n sanwó àdúgbò. Ẹ̀yin onílù kí ló dé tẹ́ ẹ fajúro? Kí ló dé tẹ́ ò rẹ́rìn? Ọmọ Fáṣọlá ń bẹ lójú àgbo. Fáyọ̀ṣe ń bẹ lójú àgbo. Ẹni ọlọ́ba ṣòro. Pírísàdé tún jí Ògúnwùsì ń bẹ lójú àgbo. Ọba Fọlábí kábíyèsí gbàǹbàtà tó ṣubú ọba gbàǹbàtà tó ṣubú ẹni tó fojú fẹ́ tí ò fọkàn fẹ́ gbàǹbàtà tó ṣubú ẹnu wọn mẹ́fà ẹnu wọn méje ẹ̀yin ò bẹ́ lẹ́nu méjì ṣeré mọ́. Ọba tó dá dọ́mọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń rí kọ́ọ̀dù wọn ẹ máa mọ̀ ń sẹ̀ ọba tó dá dọ́mọ́ kábíyèsí bóyá túnde ìjọ wa. Ọ̀rọ̀ ni gbọdọ̀ kílẹ̀ lójúmọ́ kábíyèsí túnde báyé bá ṣe rí ni ìṣọ̀lá káfíńtà wà ní àpò ọtí sùn fáyà yẹ ọtí sùn òní àbíjọ ìṣọ̀lá mo sì yé ìtàn àìdá mi tó tún àrò ẹ̀kọ́wọ́ ẹ bá mi lè dànù tó jẹ àlùjọ ló di amọ́sá.
Adédàmọ́lá Fọlábí. Adédàmọ́lá Adédàmọ́lá. Adédàmọ́lá Adédàmọ́lá. Fọlábí. Àwọn òṣèlú Mákò. Adédàmọ́lá Adédàmọ́lá. Ó ti ń kọ́lé. Ọ̀rẹ́ báyìí lé kìkì lára ní Adédàmọ́lá. Kọrin bí ọjọ́ mẹ́fà, lọ́mọ ìdákẹ́, òsìkìlẹ̀ kan tó lè ṣẹlẹ̀, àbùjọ rẹpẹtẹ. Bàbá wa ọmọ Ìgbòho, Aníkìníkù, kábíyèsí, aláyélúwà, kábíyèsí, ẹ máa gbọ́, bàbá, ẹgbẹ́ àbúkíní ẹ̀ wá, ẹsẹ̀ fáìlú ní ṣẹ́kẹ̀ ni ò mẹ́ni ọba, òjò ni ò mẹ́ni ọwọ́, ọ̀pọ̀ èèyàn tó lè bá ṣe lọ́wọ́ lọ́pọ̀ ọ̀pá, gbogbo wọn lè jí ń dálé lórí. Òjò bá ti mẹ́ni ọ̀wọ̀, ìbá ti pọ̀ ní ṣàgó tàbí kó pọ̀ lọ́ya, àwọn ni wọ́n dífá fún ibi yẹ, ọmọ àjà níwà, kábíyèsí tí wọ́n fún mi lówó. Níbi tí a dé yìí, a kí gbogbo àwọn òṣèré orí ìtàgé tí wọ́n wà níbí yìí. Mo ti rí ìyá Remo, orí Adéwálé Ẹlẹ́ṣọ̀, orí Saheed Balógun, Lateef Adéjìméjì, ẹ káàbọ̀ síbí. Bẹ́ẹ̀ ni mo ti wo Murphy Afọlábí, ẹ ṣé o. Mo bá kí ọ̀gá tèmi Moses Ọláparí Dangantua kò lè lọ nǹkan ṣe wọ́n ti jó táyà mọ́tò ẹ̀ ṣé àmọ́ pé wọ́n ti ṣe bí kéríké nǹkan ṣe ẹ tó gbọ́kànlé kó máa jáwọ́ kó tó lé ẹnìyẹn dé wọ́n jó táyà mọ́tò bí kéríké wọ́n náà máa tàn torí ojúlówó ní sàn ẹ̀yìn náà wá kí ọ. wọ́n ní ẹjẹ́ ká tó lù wá sọ àìmọ̀kẹ́mọ̀kẹ́ èkúté tọ́fẹ́ polongo níjà àṣekú lọ́fẹ́ kú ajá bínú wọlé ẹkùn lọ́fẹ́ ìjẹ̀bọ́ra bí aṣọ ní kẹ̀kẹ́ olókèrè wo òbèṣù lẹ́ta tọ́ba dúró de tẹ́lẹ̀ ló sọ̀bù dànù. mo kí gbogbo ọba aládé pátápátá o lórúkọ bàbá ọba lúfẹ̀ mo kí gbogbo ọba aládé pátá mọ̀fẹ́ máa dákọ̀ yín ní kọ̀ọ̀kan mo fẹ́ kọ́rú bàbá mi ó dé ọ̀jẹ́já
òmìnir tí ó ní gbogbo olùpẹ́ ọba onílàákàyè pẹ̀lẹ́ o Fáyọ̀sé pẹ̀lẹ́ o irúmọlẹ̀ àjànú tí kọjá lójú àjẹ́bìrì bọ̀dé ẹ dákun ọmọ bẹ̀yìn ẹ bá ń bìlà lójú mi ẹ dákun ọmọ bẹ̀yìn tó ẹ bá rìn fáàsì díẹ̀ Fáyọ̀sé pẹ̀lẹ́ o akẹ́ni sí Fáyọ̀sé tèkìtì àbí àbúrò àjẹ̀gbọ́n ẹ̀bọ̀rọ̀ Ọbásanjọ́ ọmọ wọn fẹ́ra wọn náà ní tààràtà Fáyọ̀sé wá ṣe bó ṣe ṣe ọkùnrin kan bẹ́ ẹ bá ń bìlà ẹ jẹ́ sọ́ra ayé ẹ má fọmọ wá mọ́ ẹ má lọ lùkọ́ pa ó ajagun ńlá bọ̀dá kámẹ́rà má òjijì ẹ dákun ẹ bá ń bìlà ń tẹ́ ẹ̀rọjọ́ yìí tó gẹ́ ẹ bìlà lójú mi ẹ jẹ́ ara kíkanjú ọmọ kéèyàn gbọmọ ọlọ́mọ bíi 1000 ṣiṣẹ́ kọ́ máa san sálárì kó sùn tó tán ajagun ńlá ni wọ́n ń pè bẹ́ẹ̀ ajagun ńlá tí wọ́n lájà ń gbúlà sí àtàlájà ń gbúlà tí wọ́n rán wọ́n tún jọ padà tó jìyà ní ìlà ọ̀rọ̀gbọ́n ọmọ òkóyè kọ́lá ọmọ ewúrẹ́ ọ̀rọ̀gbọ́n tí ń jẹlẹ́sẹ̀ gbàgede ọmọ àgbọ̀tọ̀ ọ̀rọ̀gbọ́n tí ń jẹlẹ́sẹ̀ yàrá ìlàládé wà kówóra dérí o nínú àwọn ọmọ Oòduà àgbáyé ọ̀rọ̀gbọ́n gbéra lè òdìdí ilẹ̀ ń sú. mo kí àwọn bàbá o gbogbo kábíyèsí pátápátá gbogbo ní adé o mo kí o ajó pẹ̀lú yìí ní agbára Ọlọ́run àṣọ pẹ̀lú mi ní agbára elédò agbára Ọlọ́run ìtẹ̀ yóò wá jẹjẹjẹ yóò dókèrè o kẹ́pẹ́ fún wa o a kú ọdún ajé o ilé tó rẹwà náà ni wọ́n ti bá iye òkè gbogbo àwọn nǹkan tó fi lè máa mú ìbá ilẹ̀ Yorùbá àti ibi gbogbo ilé Ifẹ̀ náà ló ti kọ́kọ́ jáde nítorí pé èmi ò rí ìlú kan tí ń sọdún ajé rí bóyá bàbá wa lálá ni wọ́n rí Odùduwà bí àwọn ọmọ rẹ̀ bàbá ẹ máa búróòkì ìran Yorùbá ò máa gbọ́dọ̀ lú ẹ̀yìn láti kékeré ni Yorùbá wọn ti ń ṣòwò ní ti ń jèrè láti àárọ̀ ọjọ́ làwọn ti ń ṣòwò kòkó ṣòwò èkó ọ̀ gbogbo eléyìí ò máa gbọ́dọ̀ fíálẹ̀ ní ìwòrò bí bàbá wa lálá ní odò àwa ní ẹ̀sọ́dún ajé o ní agbára Ọlọ́run wa bá ẹ̀sọ́dún ajé lọ́dún yìí àti wàá bá ìṣẹ̀lẹ̀ mi o ajé ó yálé gbogbo wa o mo kí àwọn ìyá wa gbogbo àwọn ọ̀gá eléré tó wà bí àwọn màmá ìyá wa tí wọ́n ká omi ọ̀rọ̀ sísọ. Thanks for watching. Please don't forget to click the subscribe button. Kindly comment and share. Thanks.